wọ́n tún tún pa lọ́nà míì wípé afẹ́fẹ́ tó ń dààmú ológì wọn ló ti sọ ti elélùbọ́dòfo lásìkò tá a wà yìí wọ́n wọlé sí ààfin wọn ń jí ọba gbé ẹ̀yin àgbààgbà sí ẹni àgbà wà lórí àkórí ọmọ tuntun wọn kúrò àkórí ọmọ tuntun fẹ́ máa wọ́ kí lẹ rò pó fà yìí kí lọ́nà àbáyọ. Kókó ohun ṣé sórí bí ìlú ṣe wà nígbà tá à ń tanra wa jẹ àwọn á ní pé Nàìjíríà a fẹ́ràn ara wa nǹkan burúkú méjì kan ló ti ń bá wa jà a dẹ̀ ń tanra wa jẹ bí èyí tó yìnbó ń pè ní tribalism ethnic division ẹlẹ́yàmẹ̀yà eléyìí Haúsá ni eléyìí Fúlàní ni eléyìí Ìgbò ni tabatúndé bí náà Ìgbò àti Yorùbá àtàwọn south. Ìkejì ni religion ẹ̀sìn inú olúkálukú ló yẹ kó nǹkan tó bá wù ẹ́ láti ṣe bó ṣe fẹ́ tó gbàgbọ́ nǹkan tí ẹ̀sìn máa ń kọ́yàn ni pé ṣọ́ra o má ṣe kà fọmọlàkejì ẹ o nǹkan tí wò ó bá nígbà má ṣe fọmọ ẹlòmíì o àwọn sọ nílẹ̀ Yorùbá ẹ̀sìn mẹ́ta tó wà gbogbo ayé Kristẹni Mùsùlùmí àti àwọn alájọbí ní ìpàdé lẹ́kọ̀ọ́ yìí èmi ò rí fámìlì ọ̀kan tí ò ní mẹ́tẹ̀ẹ̀ta tó kí la wá ń lò yẹn torí nǹkan tó fẹ́ jẹ kẹfì máa owó ẹlòmíì ọgbọ́n náà ṣe dáwọ́ náà ló dáwọ́ kó wá máa fi irú ẹ̀tàn bẹ́ẹ̀ bára àwọn nǹkan burúkú méjì tó ń dà wá rú nìyẹn o nílé ìjàwá ẹ̀gbọ́n mi tèmi tẹ̀lé obìnrin ni Mùsùlùmí ló fẹ́ alájà lẹ̀gbọ́n mi ṣé máa wá gbé jù sábẹ́ mọ́tò pé mi fẹ́ rí ẹ̀gbọ́n mi ni mo dẹ̀ tó wá lábúrò kan òun náà tó fẹ́ Mùsùlùmí tó fẹ́ ó ti di pásítọ̀ lẹ́nu tó kí ni làlà kókó fẹ̀fẹ̀ kí là ń lé kí là ń wá tá a fi ń tanra wa jẹ àwọn nǹkan burúkú méjì yẹn ló ń dàlú ìlú o ní ọ̀dọ̀ wa torí olú ẹ̀ àti lọ ẹ̀sìn tó ń ṣe kò gbà pé Olódùmarè wà àwọn yébàrè bàbá wọ́n gbà pé Olódùmarè wà pé ẹ̀dá kan wà tó ju gbogbo ẹ̀dá lọ báwọn ṣe ń sìn ni pé àwọn ò lè lọ dá káwọn bá sọ̀rọ̀ pé káwọn ní nǹkan kan tó máa wà láàrin pé Olódùmarè sò tóbi àwọn ò tó bẹ́ẹ̀ káwọn kọ́kọ́ ní nǹkan kan táwọn máa sìn tó máa fi sọ̀rọ̀ inú ọkàn olúkálukú ló wà ó dẹ̀ wá kò dẹ̀ sẹ́ni tó ń bí níjọ́ tó máa wá sínú ayé tó sọ pé Olódùmarè China ní fẹ́ lọ àbí Nàìjíríà ní kán bí mi sí kí n jẹ́ Haúsá àbí kí n jẹ́ Yorùbá àbí kí n jẹ́ Ìgbò ká ló ń yàn bákan jáde di yẹ nípa o so kí ni ta ló wáyé tí ò lọ rí ká ṣe eré torí ọjọ́ àti sùn ká hùwà tó tọ́ àti tó yẹ kán lè rí adìyẹ ìrànà síwájọ́ tó lù ẹ bá lọ Olódùmarè agbára tó ní àwa má rí di ní o ìjọ tó bá ti ní ìjọ tó ń bọ̀ ṣe sọ pé ìjọba ẹ̀ ló fẹ́ wá àbádùgbò báyìí ló fi kọ́ bí ẹ sí ìjọ tó bá dẹ̀ láyè tó
tó ń lọ náà nìyẹn. Gbogbo làlà kókó fẹ̀fẹ̀ kò nílé kò nígbà kó láwo kó gbọ́ nìkan èwo ló ń kó lọ sínú kòtò. Ó yẹ ká fi sùúrù ká fò tọ̀rọ̀ ká dẹ̀ fi bẹ̀rù Olódùmarè síwájú gbogbo nǹkan táwa ń ṣe. Èmi ti kọ́ ẹ̀kọ́ yìí torí kò oríṣiríṣi tó bá ti ń ṣe òṣèlú yàtọ̀ sí ọ̀jẹ̀lú. Òṣèlú ni pé kó lọ kó bẹ àwọn èèyàn pé mo rò pé ó ní ọgbọ́n àti òye àti bí ṣe máa sọ̀lú dẹ̀rọ̀, ẹ dìbò fún mi. Kí la máa ń ṣe? Ẹgbẹ́ wọn síbẹ̀ á bẹ̀rẹ̀ sí yíwèé ẹni tí ò tọ́ sí á gbé sí. Ìwọ tó bá ti bẹ̀rẹ̀ pẹ̀lẹ́sẹ̀ òsì níbo ló ń lọ? Ó tiẹ̀ lè lo débẹ̀ ẹ̀dí ẹ̀bẹ̀ wà bẹ́ẹ̀ bá lókun ni. Gbogbo wàhálà tá a kó sí yẹn o torí kò sóòótọ́ ọ̀rọ̀ mọ́, kò sí ìfẹ́ mọ́. A ní nǹkan tí wo ò bá ní gbà fúnra ẹ̀ má ṣe fọmọ làkejì ẹ̀. Ó tọ́ bó ṣe nǹkan tó bí mi ní sí mo wò lọ́tùn mo wò lósì. Gbogbo ilé ìta ìṣe Nàìjíríà ẹ̀tàn ni kò àti ṣe ó ti yí síbí ti yí sọ̀hún àwọn mílítírì náà ti wá àwọn ṣe ti wọ àwọn oríṣiríṣi ọ̀bẹ́jọ́ péré kò sí kankan àti ìṣòótọ́ ọ̀rọ̀ fúnra wa. Torí ìwé òfin the constitution tá a lò bàbá ńlá àbòsí ni à ń tanra wa jẹ ni. Tá a bá dẹ̀ lọ gbé ká tún yẹ̀ wò ká ṣe bọ́n ṣe ń ṣe kó lè rí bó ṣe máa rí bá ṣe máa lọ bí ọmọ tí ò tó bí ìgbà tí èèyàn wà tí ò lọ́pọlọ ni. Ìranù ni torí ìlú mélòó ló wà Amẹ́ríkà pàápàá tá a lo irú constitution tó ń lò àwọn fúnra wọn àwọn state tó dálẹ̀ káàkiri wọ́n ní agbára lórí ilẹ̀ ọ̀rọ̀ tó wà nílùú wọn. Ìyẹn náà fi ń sọ̀lú dẹ̀rọ̀. Ṣùgbọ́n àwa ń bí nǹkan tá à ń lò sí constitution tá à ń lò sí ó dàbí nǹkan tí wọ́n máa fi ń ṣe àwọn ológun ni. Ibi tí ológun lè mí ṣe ọ̀gá kan ló máa wà lókè nǹkan tó bá dẹ̀ sọ abẹ́gẹ́ o. Àbòsí tá à ń ṣe sí presidential kìíní kan là ń ṣe àtọ́ra wa jẹ bí ìyá Jímọ̀ ni. Kí ló kàn án pẹ̀lú local government mi níbí? Ṣé ó lè mọ̀ yọ́ ọ̀ṣọ́jọ̀ṣọ́? Báyìí là ń ṣe ń lé wa ìwọ bòmí ni. Agbára tó ń kó lọ sí Àbújá yẹn tó ń gbé fún olórí oko níbẹ̀ ó ti pọ̀ jù. Ẹ rí pé lẹ́nu ọjọ́ mẹ́ta ẹ̀ tí Tinubu tó lóun yọ gbogbo Yorùbá òun yan ilé tó bá ní Yorùbá yan ilé Yorùbá ìtọ̀hún kọ Yorùbá ọkọ̀ bínú pé ẹ wo bó ṣe ń ṣe Yorùbá nìkan ló ń gbé kìíní kan ló ń gbé nígbà tí Buhari wà ń bẹ kí ló ṣe. Sọ́jọ́ tí èèyàn míì bá tún débẹ̀ náà yẹn náà tún máa ṣe ṣé bí ìlú ṣe máa lọ́wájú ni. Èmi ti láti 1998 àtijọ́ ti bá wọn bẹ̀rẹ̀ ẹgbẹ́ òṣèlú mo dẹ̀ wálé ológun títí tí ń fi rìtáyà nífẹ̀yìntì. Wọ́n á wò ó pé irú kíní ìwé òfin tá à ń lò yìí constitution bí ẹgbẹ́ tá a dá ẹgbẹ́ sójà lẹ̀. Kí ni àǹfààní téèyàn bá lóun jẹ́ òṣèlú tó ní kó fẹ́ lọ láti lọ máa dúró fún àwọn èèyàn ẹ̀ torí ìwọ ló máa lọ wá kégbé wá polongo dòbò pé kán wò ẹ́ kán trust ẹ̀ pé òun láti lọ
láti wá nǹkan ọrọ̀ tó wà ládùúgbò yín fún àǹfààní àwọn tó ń gbé bẹ̀. Number one, àyíwèé, torí wọ́n máa ń kọ́ ni àyíwèé, ẹni tí ò tọ́ sí ló máa ló wí. Gbogbo ránu yẹn la ti ń bá kiri látijọ́. Nígbà tí General Buhari tẹ̀dé, ó lóun máa túnṣe o, òun máa lọ ra machine tuntun, òun máa ra gbá tuntun táwọn máa fi lò. Níjọ́ yẹn a ṣe patí bì, lóòótọ́ ọ̀rọ̀ máa bẹ̀rẹ̀ sí jáde. Ẹni táwọn aráàlú bá fẹ́ ló máa lọ́bẹ̀ o, torí ẹni táráàlú fẹ́ wọ́n ní kó lọ́bẹ̀, àwọn aráàlú máa ṣọ́ ẹ̀. Ṣé pé ó ti sọ̀lú dẹ̀rọ̀ àbábòsí àbí tara ẹnìkan ló lé lọ́bẹ̀ pé wàá padà wá o? Ṣùgbọ́n kí la rí? Ẹ̀tàn. Wọ́n ní kí ní tọ́ máṣíìnì tuntun tó fi iyebíye rà, wọ́n ní kò ṣiṣẹ́ jọ́ ta fẹ́ kó ṣiṣẹ́. Ìwà tó lọ fọwọ́ kọ́ kàlẹ́ńtọ̀. Gbogbo àbòsí ráúráú láti dá gbára wa kiri kò sọ́nà bẹ́ẹ̀. Èmi náà ti fẹ́ pé ti sí. Kí ni mo tún lè ju pé kó máa sọ òótọ́ ọ̀rọ̀ fáwọn ọmọ? Ó wà lọ́mọdé, ó fakọyọ, ó wà ní gìrìbà, ó dábìrà. Ṣé ìgbà tí o bá dògbò nǹkan kì ló máa ṣẹ́jú pàkópàkó bí akọ̀ọ̀ká? Ṣé ìgbà yìí láàárọ̀ darúgbó sunkún? Kí lè yọ tó wájú pé ẹ̀yin ọmọ yẹn ṣọ́ra o, ẹ má bàjẹ́ o, ẹ má jẹ́ orí jákujàku. So mo fẹ́ kọ́rọ̀ mi máa pọ̀ jù bí ó ṣe ń ta mí lára tó. Ìlú rẹ̀ nílùú yìí, ọlọ́run fún kò sí local government state tí n tí dé nílùú yìí o. Kò sí ìlú state tó ṣe wà kiri tí ọlọ́run ò mí sí wọn lára. Àwa kó gbogbo ọ̀rọ̀ yẹn ó di Àbújá. Èèyàn kan wá jókòó sórí òkè òun lórí kan bí ọba. Amẹ́ríkà pàápàá kò ẹni tó bá jẹ olórí oko wọn kò ń ṣe kó jẹ gba kíní kan. Tó bá wùn tí state governor kan bá ní nǹkan báyìí làwọn fẹ́ ṣe fún ìlú wọn ó ṣe o. Adẹ̀tí nígbà tí Jonathan wà lórí àdé àti tún wò. Nígbà tó ń gbé fún Buhari pé òun rèé o, lọ wá bó ṣe máa ṣe o. Ó ní kán lọ gbé pamọ́. Ṣé ilé ìta ń ṣe lọ ní wọ́n ṣe ń ṣèlú? À ń tọ́ra wa jẹ ni. Kò lójú, kò dẹ̀ lè lọ́nà, irọ́ ti pọ̀ jù. Ẹ̀yin bàbá adé sọ pé ọ̀bẹ gé ọmọ lọ́wọ́ má fọ̀bẹ pamọ́, ọ̀bẹ ti ṣiṣẹ́ tó fẹ́ ṣe, kí lè rò pọ́nà àbáyọ àṣà ni máa wòran. Àní ó ti wà ńlẹ̀ ìgbà Jonathan lọ ti kọ̀wé yìí àti yẹ̀wò wọ́n ti tún ṣe bó ṣe yẹ kó rí. Kó lọ gbéwé yẹn jáde ní kán gbé ta. Ẹni tó lóun lọ gbé pamọ́, Buhari tó lóun gbé jẹ́ kó ti padà sí ìlú ẹ̀ sí. Ṣé ìlú tòrò ń sìn? Àbọ̀nsọ̀lú dẹ̀rọ̀ ń sìn? Èèyàn kan ò lè dá ṣe tán pẹ̀lú gbogbo àwọn ibi tó lè kó jọ fún kiri. Nǹkan tó ń ṣẹlẹ̀ ládùúgbò tèmi lẹ́kọ̀ọ́ bí Àbújá àti Èkó ìjẹ́kò tó wá tó ẹni tó ń wà Sókótó, èyí tó wà ní Calabar, èyí tó wà ní kiri. Ẹni tó bá súnmọ́ yín tó ń ṣe yẹn ló máa mọ nǹkan tó ń dáhùn tí nǹkan tó ń ní àwọn èèyàn lára nílùú. À ń tọ́ra wa jẹ ní pẹ̀lú ìranù tá à ń ṣe yìí. Mi ò láṣẹ lẹ́nu ohun ìní o, ṣùgbọ́n ọba ọgbọ́n tọ́lọ́run fún mi. Kí lèèyàn máa rí nǹkan pupa tó máa sọ pé nǹkan funfun ni? Ẹni pé àbòsí ni. Ẹ wò ìyà tó wà lù. Kò dẹ̀ sí state tọ́lọ́run ò fún ní nǹkan ọrọ̀ kan tàbí méjì. Ẹ jẹ́ kí agbára tó gbé fún wọn lókè bẹ́yẹn kan reduce ẹ̀. Kan tutù, kan òpin. Bá ṣe lè lọ wájú nìyẹn o. Torí àwọn Gẹ̀ẹ́sì nígbà tán débí Southern Protectorate, Northern Protectorate. Wọ́n kàn lẹ̀ wá pọ̀ nígbà.
1914 wọ́n gbé man Lugard kan yẹn ló lẹ̀ wá pọ̀ gbá o kò tiẹ̀ wò pé ṣé báwọn ilé ṣe ń ṣe làwọn ilé náà ń ṣe the cultural affinity the purpose of living together nothing. A dẹ̀ ti ń ba lọ bẹ́ẹ̀ títí dálá gba independence 1960 níbo la bá dé láti jọ́ yẹn gbogbo ranù tá a ṣe mọ̀ pé àwọn political party àtijọ́ ti 1960 NPC Northern People's Congress Action Group ilẹ̀ tiwambi NCNC wọ́n á rí pé nígbà tó tí wọ́n dájọba lẹ̀ àwọn majority tribe ló máa láwọn níjọba àwọn tó wá wà ní minority nǹkan kí lè máa ṣe fún wọn kọ́kọ́ máa wá wọ́ọ̀mù chíà ni wọn ní anything to contribute wọ́n tiẹ̀ sọ̀rọ̀ á hó lé wọn ni ìyẹn la bá lọ tó gúndé o ìjà ti fi ṣe àríkọ́gbọ́n after the civil war àtúwádé àtàwọn ẹ̀wọ̀n ológun náà ló pákéjì constitution wa tá a lò sí èyí tá a wá ń lò sí ó dàbí ìgbà tẹ́ fẹ́ bẹ̀rẹ̀ iṣẹ́ sójà torí iṣẹ́ táwa sójà ọ̀gá kan ni o tó bá ti pọ̀ nǹkan tẹ̀ máa sọ nǹkan tó bá ti sọ abẹ́gẹ́ ni o ṣé ìyẹn wà fún olóṣèlú kò ẹ má jẹ́ àpọ̀nra wa jẹ ìwé yẹn àti kọ́tọ́ ó ti kúná ó wà lọ́wọ́ wọn Buhari ló ní kó gbé sínú kó gbé pamọ́ tá a bá tún ṣe remember ẹ rántí nǹkan tí mo sọ lẹ́nu no matter how long ìdí ìranù tá a máa wà ní because o kò lè déédéé dúró síbẹ̀ gbogbo ọ̀rọ̀ tó wà lẹ́kọ́ wá wọ́n á ń gé okay local government kí ni local government mélòó ló wà lẹ́kọ̀ọ́ 20 ni population Èkó ńkọ́ 20 something million Ogun State 20 local government àwọn náà ni ṣé Ògùn tó wa Kánò 44 Ògùn olóde gbowó lọ́wọ́ ìjọba àpapọ̀ lóṣooṣù kọ́lọ́mù lọ́tọ̀ mú yẹ ẹ̀wọ̀n èyí tí àwọn èèyàn gbọ́ pé kátúkà kan pé a ti kọ ìwé yẹn sílẹ̀ bó ṣe yẹ kó lọ kò dẹ̀ tí ì sí opportunity yẹn látijọ́ ta ti dá lóyún sílẹ̀ pé ká lọ wo ìwé òfin ká constitution ká wo bó ṣe lè tẹ́ wa lọ́rùn láti dúpẹ́ lọ́wọ́ Jonathan torí ó eléyìí sọ fún pé kó má ṣe eléyìí ní kó ṣe oríṣiríṣi ìgbé ó ṣàṣe first time tó máa ṣẹlẹ̀ lù ilẹ̀ báyìí ìjọba alágbádá ìjọba ológun ló máa ṣe ń gbé ìjọba ológun kò lè tó gbogbo ọlọ́rọ̀ táwọn bá ti kóra wa jọ pé báyìí yes sir ṣùgbọ́n kò rí bẹ́ẹ̀ nínú ọ̀rọ̀ olóṣèlú a ní nǹkan tó máa sọ dídẹ̀rọ̀ ní bá ṣe máa ṣe nìyẹn àwọn kan sọ pé ẹ kó ká kú ká máa lọ kọ́ a lè bára wa lò ẹ wá lálọ́ wo bí American Constitution mọ́ ṣe tiwọn àánà gbé débi but ṣe tán ẹ ṣe láàbọ̀ tó bá máa lọ wò ìwé tó fẹ́ kọ́pì ẹ̀ ṣé àbọ̀ ló máa kọ́ àbòsí nìyẹn so mo fẹ́ bẹ̀ àwọn èèyàn wa
ọ̀gbẹ́ni tó dẹ̀ ṣe olórí opposition nígbà táyé Jonathan gbà ó lóun ò bá wọn sọ̀rọ̀ òun ò gbé èèyàn òun ò sọ èèyàn kankan lọ́bẹ̀ torí for the first time gbogbo nǹkan tó yẹ ká wò kó ṣàtúnṣe àkọ sínú report èmi náà lọ sí constitutional conference náà wọ́n dẹ̀ gbé fún èyí tó kù ni pé kán gbé fáwọn national assembly but bó a ṣe ń wò ó pé àwa lápọ̀jù census wà dà nítorí bá dídí kan ṣe census àbòsí tó bẹ̀rẹ̀ nìyẹn wọ́n ló pọ̀jù wọ́n ló kéré jù. The largest electoral state in Nigeria today is Lagos State, followed by Kano. We can have United States of Nigeria. Báwọn ṣe ń ṣe lọ́wọ́ nǹkan sọ̀lúdẹ̀rọ̀ tọ́lọ́run fún yín ṣé àwa ní gómìnà gbogbo ẹrù wa máa jí jìkújì a máa wò tó bá jẹ́ pé àwọn náà kọ̀ọ̀tùrù gbogbo nǹkan tó yẹ kọ́ àwọn èèyàn ò ní dákẹ́ àwọn gómìnà náà ní òtòkè ní Àbújá ní Àbújá àbú àwọ̀ Àbújá àbáwọ̀. ẹ̀yin bàbá tabaníkà dálẹ̀ ká